nígbà tí ọmọ èèyàn bá tẹ̀lé Jésù mọ́ tó yẹ pé tara ẹ̀ ló ń ṣe, tara ẹ̀ ló ń wá, téèyàn jẹ́ aṣíwájú fún àwọn ènìyàn Ọlọ́run tó wá ń yí ọkàn wọn padà kúrò lọ́dọ̀ Jésù Kristi, tó ń yí ọkàn wọn padà sí ọ̀dọ̀ ara rẹ̀. Ìṣubú ni. Gbogbo ẹ̀yin tí ẹ ti ṣubú, Olúwa sọ pé ẹ ó dìde kí ẹ wá fààyè gba ìgbédìde Ọlọ́run. Olúwa ìyè, a dúpẹ́ fún àánú rẹ, ògo ni forúkọ rẹ. Rán ọ̀rọ̀ rẹ sí wa o, jẹ́ kára àánú gbà, ṣe tiwa láṣepé Jésù Kristi Olúwa wa. À ń wo àkórí ọ̀rọ̀ wípé àwọn ẹni tó ṣubú yóò dìde. Àwọn ẹni tó ṣubú yóò dìde. A ti ṣàlàyé tó túmọ̀ sí láti jẹ́ olódodo torí ọ̀rọ̀ Ọlọ́run tí à ń wò ó ní ìwé Òwe orí 24 ẹsẹ̀ 16. Ní bí olódodo bá ṣubú lẹ́ẹ̀méje yóò tún padà dìde. A ti ṣàlàyé fún wa ìtumọ̀ kéèyàn ó jẹ́ olódodo. A ti ṣàlàyé fún wa tó túmọ̀ sí kéèyàn ó ṣubú. Kí àlàyé yẹn tó lè bá yé wa yékéyéké la fi tẹ̀síwájú láti fi hàn wá nínú ìbíbélì àwọn èèyàn tó ṣubú nínú ìwé mímọ́. Mo sì ń tẹ̀síwájú láti fi hàn wá lórí àwọn tó ṣubú nínú ìwé mímọ́, pàápàá nínú májẹ̀mú titun. Mo fẹ́ sọ fún wa àwọn ọmọ ẹ̀yìn Kristi tí wọ́n ṣubú, wọ́n sì dìde o, ṣùgbọ́n àwọn kan ò dìde. Gbogbo ẹ̀yin tí ẹ ti ṣubú tàbí ẹnikẹ́ni tí ó ti ṣubú, Olúwa sọ pé òun sọ ní ti ẹ̀yin tí ẹ jẹ́ olódodo. Olúwa sọ wípé ẹ ó dìde kí ẹ wá fààyè gba ìgbédìde Ọlọ́run. Àwọn kan ò fààyè gbà, wọ́n kú sínú ìṣubú wọn. Àdúrà mi ni pé ní orúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ẹnikẹ́ni wa kò ní ṣubú, ẹnikẹ́ni wa kò ní wá kú sínú ìṣubú rẹ̀. Nínú ìwé Matthew orí 26 ní ẹsẹ̀ 31, Matthew orí 26 ní ẹsẹ̀ 31, ó nígbà náà ni Jésù sọ fún wọn pé gbogbo yín lẹ ó padà lẹ́yìn mi ní alẹ́ yìí. Àwọn wo ló ń bá sọ̀rọ̀? Àwọn ọmọ ẹ̀yìn ẹ̀ ni. Ó ní gbogbo yín lẹ padà lẹ́yìn mi lálẹ́ yìí, gẹ́gẹ́ bí ó ti wà ní àkọsílẹ̀ pé ọwọ́ yóò tẹ olùṣọ́ àgùntàn, gbogbo agbo àgùntàn rẹ̀ ni a ó fọ́n ká. Èyí ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí Olúwa sọ, gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀ Olúwa pé gbogbo yín ni. Kí a bá rí ẹnikẹ́ni wa tó ń fọwọ́ sọ̀yà pé èmi ò ṣubú. Ìwé Kọ́ríńtì kìíní orí 10 ẹsẹ̀ 12 ní bí ẹnikẹ́ni bá rò pé òun dúró kó kíyèsára kó má bàa ṣubú. Bí ẹnikẹ́ni bá rò pé òun dúró kó kíyèsára kí ó má bàa ṣubú. Nígbà tí àwọn ọmọ ẹ̀yìn padà yẹn tí wọ́n ṣubú kúrò lẹ́yìn Olúwa, tí wọ́n fọ́n ká, ọba ògo wá wọn láwárí, wọ́n padà. Nígbà tí iṣẹ́ ìránṣẹ́ kù àwọn àpọ́stélì tó di pé àwọn àpọ́stélì ni wọ́n wà lójú ọpọ́n tí Kristi Olúwa, iṣẹ́ tí ó ṣe kù tí ó ń ṣe nínú àgọ́ ara àwọn àpọ́stélì. Ọ̀pọ̀ nínú àwọn ọmọ ẹ̀yìn tí àwọn èèyàn wọ̀nyí náà gbé dìde ó ní wọ́n ṣubú. Nínú ìwé Iṣẹ́ àwọn àpọ́stélì, ẹ jẹ́ á lọ bẹ̀ ní orí 20. Iṣẹ́ àwọn àpọ́stélì ní orí 20 ní ẹ̀mí mímọ́ tí ń sọ láti ẹnu àpọ́stélì Paul wípé ẹ jẹ́ á kà Iṣẹ́ àwọn àpọ́stélì orí 20 ẹsẹ̀ 28 sí ẹsẹ̀ 30. Ó ní ẹ ṣọ́ra yín, ẹ sì ṣọ́ agbo tí ẹ̀mí mímọ́ fi yín ṣe alábòjútó lórí rẹ̀, kí ẹ máa bọ́ ìjọ Ọlọ́run tí ó fi ẹ̀jẹ̀ ọmọ rẹ̀ ṣe ní tirẹ̀. Mo mọ̀ pé lẹ́yìn tí mo bá lọ, àwọn ẹhànnà ìkookò yóò wọ àárín yín o, wọn kò sì ní dá agbo sí. Mo mọ̀ pé láàárín yín àwọn ẹlòmíràn yóò dìde tí wọn yóò fi irọ́ yí àwọn ọmọ ẹ̀yìn Jésù lọ́kàn padà láti tẹ̀lé wọn. Ṣé gbọ́rọ̀ lọ? Àwọn wọ̀nyí Paul ti ṣiṣẹ́ láàrin wọn fún ọdún 3.
ẹ̀mí mímọ́ ló sì yan àwọn èèyàn wọ̀nyí láti jẹ́ alámòjútó agbo Ọlọ́run. Bàbá ìwà ń lọ ló ń sọ̀rọ̀ dágbére, lẹ̀mí mímọ́ tó wá ń sọ fún pé àwọn ẹ̀hànà kòkò yọ wà àárín wọn o. Láàrin àwọn èèyàn yìí gan, àwọn kan fúnra ara wọn irọ́ wọn fi yí ọkàn àwọn ọmọ èèyàn ẹlẹgbẹ́ wọn lọ́kàn padà, kán lè máa tà ọ́ lé wọn, wọn à ní jẹ́ kán tẹ̀lé Jésù mọ́. Ní tá à ń pè ní ṣubú nígbà tí ọmọ èèyàn ọba tẹ̀lé Jésù mọ́, tó yẹ pé tara ẹ̀ ló ń ṣe, tara ẹ̀ ló ń wá, téèyàn jẹ́ aṣíwájú fún àwọn ènìyàn Ọlọ́run tó wá ń yí ọkàn wọn padà kúrò lọ́dọ̀ Jésù Kristi, tó ń yí ọkàn wọn padà sí ọ̀dọ̀ ara rẹ̀. Ìṣubú ni. Ẹ jẹ́ kí a wo Róòmù orí 16. Alàgbà Pọ́ọ̀lù ó tó ń sọ àsọtúnsọ fún àwọn ará ní Róòmù nípa àwọn tó ti jẹ́ ọmọ ẹ̀yìn Kristi tí wọ́n ti ṣubú. Àwọn wọ̀nyí tí wọ́n wá ń kìlọ̀ fún àwọn yòókù nípa àwọn wọ̀nyẹn wọn àti ẹ̀fẹ́ gba ìgbédìde rárá. Róòmù orí 16 ẹsẹ̀ 17 àti ẹsẹ̀ 18. Èmi rọ̀ yín ará, kí ẹ máa ṣọ́ àwọn tí ń fa ìyapa àti àwọn tí ń mú ìkọ̀sẹ̀ wá sí ọ̀nà yín, èyí tí ó lòdì sí ẹ̀kọ́ tí ẹ̀yin kọ́. Àwọn tó ṣubú tí wọ́n kọ ìgbédìde Olúwa, àwọn ni àwọn àyànfẹ́. Àwọn àpọ́stélì máa ń sọ fún pé ká yẹra fún, ẹ ṣọ́ra fún wọn, pé àwọn wọ̀nyí wọ́n máa ń fàyapa, wọ́n máa ń mú kọ̀sẹ̀ wá sí ọ̀nà àwọn ọmọ ẹ̀yìn mìíràn, wọ́n á máa ṣe lòdì sí ẹ̀kọ́ tí a ti kọ́ wọn. Ẹ yà kúrò lọ́dọ̀ wọn, nítorí irú àwọn ẹni bẹ́ẹ̀ kò sin Kristi Olúwa, bí kò ṣe ikùn ara wọn. Nípa ọ̀rọ̀ rere àti ọ̀rọ̀ dídùn dídùn ni wọ́n fi ń yí àwọn aláìmọ̀kan ní ọkàn padà. Ṣé ẹ ti rí báyìí? Àwọn tó ṣubú láàrin àwọn ọmọ ẹ̀yìn, má gbàgbé pé mo pín wọn sí méjì. Àwọn tó ṣubú tí wọ́n dìde, gbogbo àwọn ọmọ ẹ̀yìn tó ń tẹ̀lé Jésù Kristi, ó ń sọ àwọn 12. Ẹ yọ Júdásì kúrò láàrin wọn. Júdásì náà ṣubú ni, ṣùgbọ́n ẹjẹ́ á yọ kúrò, torí àmọ́ bóyá yẹn kan lè fìgbà kankan tó dìde, ẹjẹ́ á fi yẹn kúrò mẹ́. Ṣùgbọ́n àwọn 11 yẹn wọ́n tẹ̀lé Jésù tọkàntọkàn. Wọ́n wá ibi Kristi, wọn ò sì jẹ́ lẹ́sẹ̀. Lè pe Júdásì lọ́mọ ẹ̀yìn, kì í sọmọ ẹ̀yìn gidi, ọmọ èṣù gidi, ọmọ ègbé ni Jésù pé. Ẹjẹ́ á fòun lẹ̀. Ṣùgbọ́n gbogbo àwọn 11 yẹn ni wọ́n ṣubú, ṣùgbọ́n gbogbo wọn yẹn wọ́n dìde. Nígbà táwọn náà wá tó ń ṣiṣẹ́ ìránṣẹ́ lórí àwọn míì, àwọn kan náà ṣubú, wọ́n dìde, ṣùgbọ́n àwọn kan ò dìde. Àwọn tán wá kọ̀gbé dìde yẹn ò ní àwọn ẹni mímọ́ ẹ̀ wá ń sọ fún pé ẹ má sọ sísọ wọn o, ẹ má sọ sísọ wọn o. Ẹ jẹ́ á wo Kọ́ríńtì kejì orí 11. Kọ́ríńtì kejì orí 11, ká mú láti ẹsẹ̀ 1. Ká mú láti ẹsẹ̀ 1. Ó ní mo rò wípé ẹ ó faradà díẹ̀ nínú ìwà òmùgọ̀ mi, ṣùgbọ́n bẹ́ẹ̀ ni mo fẹ́ kẹ́ ẹ gbà mí láàyè, nítorí pé èmi ń jowú lórí yín bí ẹni ìwà bí Ọlọ́run, nítorí tí mo fi yín fún ọkọ kan, kí èmi bá lè mú yín wá bí wúńdíá tí ó mọ́ sọ́dọ̀ Kristi. Ṣùgbọ́n ẹ̀rù ń bà mí kí ó má bàa jẹ́ pé bí ejò ti tán Éfà jẹ nípasẹ̀ àrékérekè rẹ̀, a lè mú ọkàn yín sáko lọ kúrò nínú òtítọ́ yín àti ìfarajìn yín fún Kristi. Nítorí bí ẹnìkan bá wá tó sì wàásù Jésù mìíràn yàtọ̀ sí èyí tá a ti wàásù rí, tàbí bí ẹ̀yin bá gba ẹ̀mí mìíràn yàtọ̀ sí èyí tí ẹ ti gbà, tàbí ìrere mìíràn yàtọ̀ sí èyí tí ẹ ti gbà, tí ẹ sì ti yára tẹ́wọ́ gbà, kọ̀rẹ̀yìn nínú ohunkóhun sí àwọn àgbà àpọ́stélì. Bí mo tilẹ̀ jẹ́ òpè nínú ọ̀rọ̀ sísọ, kì í ṣe nínú ìmọ̀. Ní ọ̀nàkọnà ni àwa ti fi èyí hàn dájúdájú fún yín nínú ohun gbogbo. Tàbí ẹ̀ṣẹ̀ ni mo dá bí èmi ti ń rẹ ara mi sílẹ̀ kí a lè gbéga, nítorí tí mo bá wàásù ìrere Ọlọ́run fún yín lọ́fẹ̀ẹ́, èmi ń já ẹjọ́ mìíràn lólè nípa gbígba ìpèsè owó, kí èmi bá lè sìn yín nígbà tí mo sì wà pẹ̀lú yín, tí mo ṣe aláìní. Èmi kò dẹ́rù pa ẹnikẹ́ni, nítorí ohun tí mo ṣe aláìní ni àwọn ará tí ó ti Makedonia wá ti mú wá. Bẹ́ẹ̀ ni nínú ohun gbogbo mo pa ara mi mọ́ láti má jẹ ẹrù fún yín, èmi yóò sì pa ara mi mọ́ bẹ́ẹ̀. Ó jẹ́ òtítọ́ Kristi tí ń bẹ nínú mi pé kò sí ẹni tí ó lè dá mi lẹ́kun ìṣògo
yìí ní gbogbo ẹ̀kún Akáyà nítorí kíni torí èmi kò fẹ́ràn yín bí Ọlọ́run mọ́. Ó lé mi yóò tẹ̀síwájú láti máa ṣe ohun tí èmi ń ṣe láti lè mú ìjákulẹ̀ bá àwọn tí wọ́n ń wá ọ̀nà láti bá wa dọ́gba ní èyí tí àwa ń ṣògbólé lórí, nítorí irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni àwọn èké àpọ́stélì. Àwọn tí wọ́n ṣubú tí wọ́n kọ̀ ìgbé dìde láàrin àwọn ọmọ ẹ̀yìn, a pè wọ́n ní èké àpọ́stélì. Àwọn ẹni tí ń ṣiṣẹ́ ẹ̀tàn, tí ń pa wọ́n dà, tí wọ́n pa wọ́n dà di àpọ́stélì Kristi, kì í sì ṣe ohun ìyanu, torí Sátánì ti ká lára rẹ̀ ń para rẹ̀ dàbí áńgẹ́lì mọ́lẹ̀. Torí náà kì í ṣe ohun ńlá bí àwọn ìránṣẹ́ rẹ̀ pẹ̀lú bá pa ara wọn dàbí àwọn ìránṣẹ́ òdodo, ìgbẹ̀yìn àwọn ẹni tí yóò rí gẹ́gẹ́ bí iṣẹ́ wọn. Ṣé gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run báyìí? Àwọn tó ṣubú láàrin àwọn ọmọ ẹ̀yìn, àwọn tó ṣubú tí wọ́n kọ̀ gbé dìde, wọ́n di èké àpọ́stélì, wọ́n di èké wòlíì, wọ́n di èké ajíhìnrere, wọ́n di èké olùṣọ́ àgùntàn, wọ́n di èké olùkọ́ni. Olúwa wa ń sọ lẹ́nu àwọn àpọ́stélì pé ẹ sá fún wọn, ẹ yàgò fún wọn. Ẹ má sì ọ̀rọ̀ yìí gbọ́. Ẹni bá ṣubú ọ̀rọ̀ Ọlọ́run, bó lódodo bá ṣubú yóò dìde, olódodo bá ṣubú ó dìde. Olúwa ò ní asá fún olódodo tó ṣubú, kò ní adẹ́yẹ sí wọn. Ọlọ́run ò sọ bẹ́ẹ̀, Ọlọ́run ò sọ bẹ́ẹ̀. Ṣùgbọ́n àwọn tó ti di kànràjàngbọ̀n tó jẹ́ pé tinú wọn ni wọ́n ń ṣe, wọ́n ti fira wọn fún Sátánì bí Júdásì ti ṣe lẹ́yìn Jésù Kristi. Irú àwọn èèyàn bẹ́ẹ̀ ni wọ́n ní a sá fún. Jẹ́ n tún ka ẹyọ kan sí kí a tó fẹnu ọ̀rọ̀ jóná lónìí. Fílípì orí 1. Fílípì orí 1. Paul náà ni òun náà ló tún ṣe atótónu ń bì pé àwọn kan ń bẹ láàrin àwọn ọmọ ẹ̀yìn tí wọ́n ti ṣubú, tí wọ́n sì kọ̀, tí wọn ò fẹ́ dìde, tí wọ́n sì ti wá yàn láti di kànràjàngbọ̀n láàrin àwọn àyànfẹ́. Bẹ́ẹ̀ ni ẹ wo Fílípì orí 1 ẹsẹ̀ 40. Ó nítorí ìdè mi ọ̀pọ̀lọpọ̀ àwọn ará nínú Olúwa ni a ti mú lọ́kàn lé láti sọ̀rọ̀ Ọlọ́run sí pẹ̀lú ìgboyà àti láìbẹ̀rù. Ẹni pé wọ́n fi Pọ́ọ̀lù sẹ́wọ̀n, ìyẹn dẹ̀ mú okun wá bá àwọn àyànfẹ́. Ẹ wá gbọ́ o. Olótìtọ́ ni pé àwọn ẹlòmíràn tilẹ̀ ń fi ìjà àti lára wàásù Kristi. Ìṣubú nìyẹn, ń fi ìjà ẹ̀tanú tó fi wàásù Kristi. Olúwa rẹ̀ ti ṣubú. Ṣùgbọ́n àwọn ẹlòmíràn sì ń finú rere ṣe. Àwọn kan ń fi ìjà wàásù Kristi kì í ṣe pẹ̀lú òtítọ́ ọnú. Wọ́n ń gbèrò láti fi ìpọ́njú kún èdè mi. Tẹ́ ẹ bá ti rí ẹni tó ní ìránṣẹ́ Ọlọ́run lò, tí ní ìránṣẹ́ Ọlọ́run ẹlẹgbẹ́ rẹ̀ lára, Olúwa rẹ̀ ti ṣubú. Ó ti ṣubú o, ó ti ṣubú o. Ó ní àwọn kan ẹ̀wẹ̀, wọ́n sì ń fi ìfẹ́ ṣe nítorí tí wọ́n mọ̀ pé a gbé mi dìde láti dáàbò bo iṣẹ́ ìre. Kí ló tún kù? Kìkì pé níbi gbogbo, ìbá ní ìfẹ́tànṣe tàbí ní òtítọ́, àṣà ń wàásù Kristi. Èmi sì ń yọ̀ nítorí èyí. Àwọn bàbá rere nìyẹn nínú Olúwa. Ẹ̀yin tí ẹ ti ṣubú lẹ́ẹ̀kan sí ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ ó dìde. Gbogbo àwọn tó ṣubú tí Sátánì wá ti mú sínkún, mo wí lórúkọ Jésù Kristi ti Násárẹ́tì, ọwọ́ burúkú rẹ̀ yọwọ́ èṣù lára àwọn àyànfẹ́ àti ní ọkàn àwọn àyànfẹ́ lórúkọ Jésù. Iná Ọlọ́run jòrùn. Ẹ bọ́ nínú ìdè ìdìbàjẹ́. Agbára Ọlọ́run ọ̀gá ògo kò sì gbé yín ró. Ògo ni fún orúkọ Olúwa Jésù Kristi Olúwa wa. Àmín.